ọ̀rọ̀ tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ nípa adé ìṣẹ̀ǹbáyé. ìmáàmù Ògbómọ̀ṣọ́ mà sọ pé gbogbo adé tí ń bẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀-o-ò-jíire bí pé adé Odùduwà adé ìṣẹ̀ǹbáyé ó ní kò sí adé tí ó dàbí adé Ògbómọ̀ṣọ́. Ṣé òótọ́ ni bí àbí kí ni ohun tí a rí sọ? Ó dáa, àwọn èèyàn mà ti jáde má mà ti sọ̀rọ̀, ẹ jẹ́ ká gbọ́ ohun tí Awíkókó sọ. Ẹ wá ẹ subscribe sórí ìkànnì Yorùbá Ìpìnlẹ̀ TV. Ẹ subscribe, ẹ bá wa dọ̀rẹ́ pọ̀ káwa náà bá yín dọ̀rẹ́ pọ̀. Now ó wá di pé ọ̀rẹ́ ẹ̀ kú wọ́n wá lò lọ pa ṣùgbọ́n àwọn ò fẹ́ pa wọ́n fún láròkò kọ́ lóde Ọ̀yọ́ ọdọ́yọ́ wọ́n lẹ́lẹ́mọ̀sọ́ yọ àwọn náà lẹ́nu ọba àwọn Ṣẹ́gun Ẹlẹ́mọ̀sọ́ Ọlọ́yọ̀ fún nílẹ̀ pé kí wọ́n má pa mọ́ ẹjọ́ ọmọ gbé lọ́dọ̀ wa mọ́ bá ti fún èèyàn nílẹ̀ ó ti di tonítọ̀hún. Ògbómọ̀ṣọ́ dìfẹ́lọ́pù ilé gbọ́n ò dìfẹ́lọ́pù bí Ọ̀yọ́ bí Ògbómọ̀ṣọ́ ti dìfẹ́lọ́pù jọ̀yọ́ lọ. Now fàákájá wá ń ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára débi pé àwọn ìdílé ọlọ́mọ ọba àwọn mágàjí Ògbómọ̀ṣọ́ wọ́n jáde láti sọ̀rọ̀ àwọn mágàjí Ìbàdàn wọ́n jáde láti sọ̀rọ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé ẹnikẹ́ni ò gbálẹ́rọ̀ fún ẹnikẹ́ni lélẹ̀ tó túmọ̀ sí pé bí ó bá dùn mọ́ eégún àwọn atọ́kùnrin ò ní mọ́ fàjàngbọ̀n ẹ gbádùn mi bí ó bá dùn mí eégún àwọn atọ́kùn rẹ̀ wọn ò ní mọ́ díjà lẹ̀ báwọn atọ́kùn bá fẹ́ díjà lẹ̀ eégún ni ó fà wọ́n pé kán wá ń bí ẹ mọ́jà ṣèjàngbọ̀n ṣùgbọ́n tátọ́kùn bá ti ń fa wàhálà tẹ́gùn wòran ìdùnnú eégún ni nítorí bá máwọn èèyàn wọ̀nyí máa sọ̀rọ̀ àwọn mágàjí ìlú máa sọ̀rọ̀ tí kábíyèsí ò pè wọ́n padà tí kábíyèsí ò sọ nǹkan kan ní tí wọ́n sọ wọ́n jọ sọ ni. Now ìyẹn làwọn ọmọ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ṣèbó Olúbàdàn àti sọ ń gan ìbá Aláàfin ló fi jẹ́ àwọn eléyìí tó jáde pé Aláàfin kankan ò fà wọ́n jẹ́ o gómìnà ológun ìgbà náà ló fà wọ́n jọba o lọ́gbọ́ pàṣẹ láwọn lọ́wọ́ o kò sí Aláàfin tó fà wọ́n jẹ́ o Aláàfin lè wà ń bẹ̀ kò túmọ̀ sí bóun ló fà wọ́n jẹ́ àbí bóun ló rẹkọmẹ́ndì àwọn. Èmi rò pé àwọn tí wọ́n bá jẹ́ adarí ẹ̀sìn tàbí tí wọ́n ń jórúkọ Ọlọ́run tán ń jórúkọ mọ́ Ọlọ́run lára alálàáfíà ló yẹ kí wọ́n jẹ́ olùfẹ́ ìlú ló yẹ kí wọ́n jẹ́ ẹni tó yan àlàáfíà láàyò ló yẹ kí wọ́n jẹ́ àwọn amúnibúni kan ẹran àbíyẹ kan wọn ò ní ṣàìsí láwùjọ àwọn èèyàn irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́ni tí wọ́n ń dàpè ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù tọ́ílẹ̀tì bí àṣọ ọ̀rẹ́ mi kan Kennedy ò ní pé ọ̀rọ̀ máàlù yìí ti pẹ́ tó ti ń jà rìnrìn lóòótọ́ ńgbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi Àkàndá wà nínú ẹni tó rò wípé wọ́n yan máàlù yìí jẹ ni kí ló dé kí ló ń bá máàlù yìí fà mo wádìí jinlẹ̀jinlẹ̀ ńgbà tí wàhálà ń ṣẹlẹ̀ láàrin òun àti ọba Ghandi Ọláoyè mo fẹ́ lè sọ pé kí kábíyèsí ọ̀fẹ́ ní ilẹ̀ kánjú ṣe tiẹ̀ ṣùgbọ́n gba tí mo stọ́dì ìmáàmù yìí dáadáa mo wá rí i pé alákatakítì kan ni oníjàngbọ̀n kan ni onígàrú kan ni onígbéraga kan ni kó tó wá di pé wọ́n yọ lóyè wọn ò yọ lóyè kan tó jẹ ìmáàmù mẹ́ẹ̀ well kálukú wa la máa ń lẹ́ni tá a fẹ́ràn àmọ́ lẹ́ni tá a lè yọ̀ sí àmọ́ lẹ́ni tó tẹ́ a lọ́rùn ìròyìn tí mo fìdí ẹ̀ múlẹ̀ ó jẹ́ kó yé mi pé lọ́yọ̀ọ́ o Aláàfin Ọ̀yọ́ wọ́n ní bàbá ọ̀gbà ti chief imam tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ l'Ógbómọ̀ṣọ́ ẹni ó bá wu kálukú lè gba tiẹ̀ eléyìí ò yí ṣẹ̀ṣẹ̀ ẹ̀ ń bá wù mí mo lè kí ẹ̀ ń bá wù mí mo lè pọ́nlé ẹ̀ ń bá wù mí mo lè dọ̀bálẹ̀ fún ẹni tí ó bá wù mí mo lè mọ́ lójú òfin kankan tí gbẹ̀yàn ò sí ń bẹ̀ ojú là ń tì í fúnra wa ṣùgbọ́n lábẹ́ bí tí wù kó rí nítorí ra wà níwájú mi wọ́n kà kí n tó ṣàlàyé ọ̀rọ̀ mi o
onítàn sọ wípé a sensitive issue as arising involving the Ọba Ghandi Ọláoyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ and the Aláàfin Ọ̀wọ́adé, it appears that the Imam Ògbómọ̀ṣọ́ recognized by the Ọba was not acknowledged by the Aláàfin, who instead invited another individual to a ceremony in Ọ̀yọ́. This situation has sparked concerns about respect and protocol among traditional rulers. If the Ọba no longer recognizes the Imam, it is unclear why the Aláàfin would involve him in such a significant event. The Ọba might feel disrespected if a similar situation occurred in Ọ̀yọ́. Mo nígbàgbọ́ pé gbọ́ mi dáadáa. Ọ̀rẹ́ ẹni ni, ọ̀tá ẹni ni. Tí ó wà lórí ahọ́n wa lẹ̀ Yorùbá, òun ni pé ajíṣe bí Ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Yábílẹ̀ lẹ́bí sọ̀dọ̀ tuntun ni yá máa rí fún wọn. Adé kan tí ó sì sọ pé òun ju adé Aláàfin lọ, àná ní ọmọ ọba kì í ṣètàn. Now, eléyìí wà ń lọ bẹ́ẹ̀. Tẹ́ bá wò dáadáa, ẹ rí i pé wàá lọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Ìmáàmù tọ́ílẹ̀tì ó ti pẹ́ gan-an wọ́n jàjà ọ̀hún débi pé kò gbọ́dọ̀ dé mọ́sálásí ọba kírun mọ́. Kábíyèsí yan chief imam míì, but still ẹni sì ń parade ara rẹ̀ gẹ́gẹ́ bí chief imam. Meanwhile n tán pè ní chief imam lọ́dọ̀ tèmi táìtù ni ó kọ́ tó bá wù ní làjẹ́ lẹ́yìn odi, because àwọn pásítọ̀ orí social media kún ta, wọn ò ní chọ́ọ̀chì ṣùgbọ́n wọ́n ń preach gospel lórí social media, àwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé wọn, wọ́n ń wàásù, wọ́n ń gbàdúrà fáwọn èèyàn lórí ìtàkùn ayélujára, ọ̀pọ̀lọpọ̀ followers náà dẹ̀ ní. So ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù náà níbẹ̀ lórí social media tó yẹ pé orí social media wọ́n ti ń gbọ́wọ́, orí social media wọ́n ti ń gbókùn, orí social media wọ́n ti ń fẹlá, orí social media náà ti ní followers kì í ṣe nínú ìlú. Irú wọn ni wọ́n máa ń ní lọ́kàn wípé àwọn lágbára jọba ìlú lọ. Àwọn àfáà kan ti sọ bẹ́ẹ̀ pé ta ní ń jọba lójú àwọn àfáà tó jẹ́ pé ní Ọlọ́run la wọn. Meanwhile àwọn àfáà relé kéwù mọ̀ ni. Ṣé wọ́n ti gbàgbé ni pé kì í ṣe pọ́lọ́ ń drop wọn látòkè wípé àwọn tí mo sọ kalẹ̀ látọ̀run yìí o, àwọn gangan nìránṣẹ́ mi o, wọ́n ẹ lọ kọ́ kéwù ni nà ó. Kí ló yẹ tẹ̀ ń karamọ̀ tí ò ṣe karamọ̀? Kí ló yẹ tẹ̀ ń gbéra yín gẹ̀ẹ́sì áyán? Bẹ́ẹ̀ bá sì kẹ́ gbọ́sítù lọ, kò sẹ́lẹ̀ tí ó mú jẹ tíra nù yín, kò sẹ́lẹ̀ tí ó yàwó ẹ Kùránì tí ó jẹ́ tí ó sọ para ń máa yá. Bọ́mọ yín bá jẹ́wọ́ léèwé wó lé wọn wálé. So kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àtàwa? Bí kú bá dé lọ́lẹ̀ ń lọ náà nu. Kí ni ìyàtọ̀ yín àtàwa tó kù? It's just a title. Pastor title ni, ìmáàmù title ni, àfáà title ni, màlímù title ni, ṣèyíkì title ni, bíṣọ̀bù title ni, general overseer title ni, reverend title ni, venerable title ni, bishop title ni, catechist title ni, reverend father title ni. So now kí ló wá gbé mi wá? Ó ní pé ńgbà táfà yìí déwájú Aláàfin, bóyá wọ́n fẹ́ràn ara wọn lóòótọ́, bóyá àfẹ́ afáde òdenu ni, bóyá ojúlarí ọ̀rẹ́ òdekùn ni, kò sẹ́ni tó lè sọ. Ó ní n tí àwọn bá lẹ́nu àwọn bàbá àwọn ní pé ajíṣe bí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Òun ò wá wo sakun pé ayé àwọn bàbá ńlá bàbá àwọn ọ̀tọ̀, ayé àwa generation tá a wáyé ọ̀tọ̀. Ọ̀yọ́ ti ń ṣe bí many people. Ọ̀yọ́ kọ́lọ́kọ́kọ́ lo fóònù, gbogbo ayé ti ń lo fóònù, Ọ̀yọ́ náà bá wọn lo fóònù. Kí ló dé tọ́yọ́ fi kọ́pì àwọn tí ń lo fóònù? Ó yẹ kọ́yọ̀ dá dúró kán sọ pé ókè o, fóònù tán ń lo yìí o, ká lọ́yọ̀ ló ti bẹ̀rẹ̀ ni o, àwa làbá máa lò ó, sòfà tí ó ti bẹ̀rẹ̀ ń bí káwọn tí ń lò ó máa lò ó. Ọ̀yọ́ kọ́lọ́kọ́kọ́ gun mọ́tò, Ọ̀yọ́ kọ́lọ́kọ́kọ́ lo TV, Ọ̀yọ́ kọ́lọ́kọ́kọ́ gbá bọ́ọ̀lù, Ọ̀yọ́ kọ́lọ́kọ́kọ́ gbá ẹ̀sẹ́, Ọ̀yọ́ kọ́lọ́kọ́kọ́ yìnbọn. So ń bo wálẹ̀ ti rí ajíṣe bí Ọ̀yọ́ láàrí, kí lọ̀yọ́ ń dá ṣe ní ìsìn téèyàn lè kọ́pì? Kí lára tí Ọ̀yọ́ ń dá ní ìsìn lónìí ilẹ̀ tònítọ́ mọ́ o téèyàn lè wà wùṣẹ́ ẹ̀? Wọ́n ń fa àjàngbọ̀n, wọn ò gbà fáwọn tó kù, wọ́n nígbàgbọ́ páwọn nìkan lọ́lọ́run dáyé fún, wọ́n jókòó tẹ ògo àná, so kí la fẹ́ kọ́pì lára wọn? Ó wá ní adé kankan kò ju adé Aláàfin lọ, adé tó ti sọnù lójú ogun, adé kankan kò ju adé Aláàfin lọ. Kí ni ìyàtọ̀ adé Aláàfin? Kí ló special nípa adé Aláàfin? Èmi ò wá láti wá bẹ́ẹ̀ nìkankan jiyàn, mo wá láti wá sọjú abẹ ní kò fún yín ni. Lóòótọ́ wọ́n á mọ bẹ́ẹ̀ lòmí ìgẹ̀sí áyán, wọ́n ń sọ gbogbo ẹ̀ níwájú Aláàfin, ẹni ẹlẹ́ni òkúkú sọ̀rọ̀.
ẹni ẹlẹ́ni wò náà ni pé èmi kúkú kọ́ mọ sọ ẹ̀yin lẹ́ ń sọ ẹ̀yin lẹ́ ń jẹnu ara yín yà ntọ́ bá sì wí yẹn sọ. gbogbo wọn fẹ́ gbókùn gbogbo wọn fẹ́ yàn rẹ́ wọ́n ń sá kúbẹ́kúbẹ́ wọ́n ń sojú ayé kan lè sọ pé wọ́n fẹ́ràn ẹni ẹlẹ́ni. wọ́n fẹ́ dájà lẹ̀ láàrin ọba méjì wọ́n fẹ́ dájà lẹ̀ ńlẹ̀ káàárọ̀ òjìrì torí pé ilé ayé tiwọn gan ò ní sinmi àtìlọ́ àti bọ̀ kí jẹ́ lórí ìrẹsì ọgbádùn wọ́n ti lé wọn lé ìdílé tán ti láwọn jáde àwọn yẹn láwọn ọmọ wọn rí gbogbo ẹ ti rújú papọ̀ wọ́n wá fẹ́ sọ̀rọ̀ yẹn di ẹni títí ẹ ti jóná tí ọ̀pọ̀ kìtẹ́lù mí ọ̀dẹ̀ tù wọ́n fẹ́ sọ̀rọ̀ òun di ọmọ ọba kì í dá nìkan ràjò pé bí iná bá fẹ́ kú imú fínfín dání ni báwọn ọba ṣubú káwọn mẹ́lòmíì ṣubú ẹ̀wọ̀n pé olórí burúkú kì í fẹ́ràn olóríire because to the best of my understanding bẹ́ẹ̀ bá fẹ́ lọ wàásù láàfin ẹ lè wàásù jẹ́jẹ́ èèyàn pé rẹ̀ ní chief imam ó ń dá sọ̀rọ̀ adé kan lágbára jáde kan lọ ọ̀làdé tó bá sọ pé adé kan ju adé aláàfin lọ wọ́n ń pa àlọ́ ni òun náà ti dọ̀rẹ́ wá rí òǹpìtàn a ní wọ́n ń pa àlọ́ ni kí wá lòun sọ tiẹ̀ òun ṣẹ̀fẹ̀ ó ń sọ fàbú. now láì dènà pẹ̀lú torí àsìkò èmi rò pé bí wọ́n bá ń pè èèyàn láyàn ó yẹ kó ń tọ̀ ó fura kì í sókọrí ìwọ̀nba níyàn gbóná mọ́ láì kì í sọ̀ka tàbá ní abèrè nísìnyí kò sí kéwú tẹ́ ẹ kéwú tẹ́lòmí ò kérí kò sí ní tẹ́ ẹ mọ̀ nínú mọ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ orí fi ọ́ hàn o ò forí má bẹ́ wọ́n fẹ́ dálé ayé ara ẹ ṣe o ti gbàgbé pé ọdẹ afífìlà pé ní ọjọ́ kan ní níyì mọ́ ẹnìkan kò lè sọ̀kò sífẹ̀ ẹnìkan kò lè sọ̀kò sọ́ọ̀ ni torí pọ̀ ní ọ̀ràn èèyàn kankan sẹ́ àtọ́jú àti mú kò sí lè tẹ́sí ò lè gbé sáré ẹni bí ahun níra ahun we èèyàn bí ìgbín ní hègbín kò sí àtọ̀nú ọmọ bá ń tálẹ̀ ìkan jẹ́rù ìkejì ń jẹ́ yẹ̀pẹ̀ ìkan ògbé kan eégún ilé lábala